Blessing bá wa sọ̀rọ̀. Osun State, ma. How old are you? 25. Ẹ̀ẹ́dẹ̀ sì bímọ. Yeah. Ìlú wo lẹ̀ ń gbé? Akinrade from Osun State. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Like, iṣẹ́ tailor ni mo kọ́, but mi ò tí ṣe freedom. O ṣì ń kọ́ṣẹ́ lọ́wọ́ àbó ti kọ́ tán? Mo ti gbà yìí. Kí ló wá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí? Kò pẹ́ tí mo gbà yìí, like, mo ẹ̀ṣẹ̀ gbà yìí náà kò pẹ́ ṣá. Ìgbà wo ló gbàgbé? Oṣù mẹ́fà sẹ́yìn, oṣù mẹ́jọ sẹ́yìn o. Okay, no, oṣù tó lọ on 25. Okay, so kí ló wá ń ṣe láti ní ṣọ́ọ̀bù ara ẹ̀ báyìí? Like, I'm prepared to Kọ́lọ̀ ṣàánú ṣá. Kí ni ìtumọ̀ kọ́lọ̀ ṣàánú ṣá? What's the meaning? Like, pé ọlọ́mà ṣàánú, ọlọ́mà ṣàánú ṣá. Like ọlọ́mà, like, mo fẹ́ káwọn like I prepare fún láti ṣe wẹ̀ freedom náà láti ní shop. O prepare láti ní shop láti ṣe freedom. So kí ni nǹkan tó wà lọ́kàn ẹ̀ ń sìn sí ṣọ́ọ̀bù ó ti gbà yìí? Ṣé o ti ra irinṣẹ́? Not at. Kí ni body count ẹ? Body count, that is A. Okay. Kí ni genotype ẹ? Ti gbàgbé ọ̀pá mo ti gbàgbé. Alright, kí ni gender ẹ? Genotype. Kí ni gender ẹ? That is ma. Kí ni gender rẹ? Gender mi. Ó yá mò ń gbọ́. Ẹ má bínú, like, Mo ń gbọ́. That is mi rántí. Ó rántí àbí? That is àwọn kíní mi. Kí ni ìtumọ̀ gender? Wọ́n bí ẹ lérè ṣàlàyé fún ọ̀nà. Kí ni ìtumọ̀ gender? Ṣé o parí secondary school? Yes, mo parí SS3. Alright. Okay, so ṣé o fẹ́ kí ọkùnrin wá sókè fún ẹni? Àbí o fẹ́ pe phone number rẹ àbí o fẹ́ kàn wọnú DM rẹ? Mú kan. Like, mo fẹ́ jẹ́ kán wọnú DM mi. Okay. Ó yá, ṣé o lè ṣe ìyàwó kẹta? Rárá o. Ìyàwó kejì ńkọ́? Not at all. Ṣé o lè fẹ́ ọkùnrin tó ti Bóyá. Ṣé wọ́n ti lọ́mọ? Ṣé o ti lọ́mọ? No. Ṣé o lè fẹ́ ọkùnrin tó ti lọ́mọ rí tẹ́lẹ̀? Bóyá tí ò sí bí Ọyọ kan, like, túbọ̀ no, ẹ mọ̀ mi ò tí
mi ò tí máa rí ẹ mọ̀ ó lè sọ pé òun dé lọ́la nísìnyí. Ta ló lè sọ pé òun dé lọ́la ta ni? No, ìyàwó ẹ̀ lè sọ pé òun dé lọ́la nísìnyí. Ẹ mọ̀. Ókè ò lè fi ọkùnrin tó ti lọ́mọ àbí? Ó wà òkè o tó bá jọyọ̀ kan bọ̀ ẹ mọ̀ àwọn obìnrin á lè sọ pé àwọn tún dé padà. Bọ̀ ó lè fi ọkùnrin tó bá ti lọ́mọ kan. But like yes ó wà òkè bọ̀ single ni mo fẹ́. Okay. Ó yá describe irú ọkùnrin tó fẹ́ tó yẹ pé tó bá rọ́kùnrin ẹ̀ báyìí wàá máa rò pé kí bọ́bọ́ ìtẹ̀ toast mi. Describe irú ọkùnrin tó fẹ́. Fífàyìn ò matter that is like kó má pupa jù kó má dúdú jù. Ọ̀rẹ́ ó yá máa wí tẹ̀lé mi. Okay ma. Gbogbo ló parí secondary school àbí? Mo parí SS3. Ó yá máa wí tẹ̀lé mi. If you are interested in me. Ma ẹjọ́ má bínú ẹjọ́ bá mi. Máa wí nǹkan tí mo bá ti sọ ìwọ náà máa sọ bá a bá ṣe sọ lóyìnbó a tún sọ ní Yorùbá. If you are interested in me. If you are àrùn bíbẹ̀ yẹn kọ́. Farabalẹ̀ now. If you are interested in me. You are instead. Àrùn bíbẹ̀ yẹn. Okay, ṣé ká fò bẹ̀rẹ̀ àbí? Ká fò. No. Okay, please slide into my DM. Please let my DM. Network yẹn ò jẹ́ ká gbọ́. Please slide into my DM. Please slide to my DM. I promise. I promise. To respond to you. I will respond to you. Respectfully. Respectfully. Alright, so I'm a sọ tẹ̀lé Ransin. If you are interested in me. If you are interested in me. Please slide into my DM. Please slide to my DM. I promise to respond to you respectfully. I promise to respond. Alright. Because mo sọ ní òyìnbó. Ọkùnrin tó bá like mi. Okay. Ọkùnrin tó bá like mi. Jọ̀ọ́ wọnú DM mi wá. Jọ̀ọ́ wọnú DM mi wá. Mo ṣe ìlérí pé mo máa dá ẹ lóhùn pẹ̀lú àpọ́nlé. Mo ṣèlérí pé mo máa dá ẹ lóhùn pẹ̀lú àpọ́nlé. Alright, ṣebí wọ́n ló ní kó wọnú DM kó má wà sókè àbí? Okay. Bẹ́ẹ̀. Alright, so gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ wà nínú ilé tẹ́ bá like Zainab. O lè fẹ́ Christian àbí? Ó wà okay náà. Okay. So gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá like Zainab. Ó ní kẹ́ wọnú DM wá, ó dẹ̀ ti ṣe ìlérí wípé òun máa dá yín lóhùn pẹ̀lú àpọ́nlé. Alright, Zainab, I wish you good luck. Ọkùnrin tó bá like á bá ẹ sọ̀rọ̀, ṣó gbọ́? Okay, ẹ ṣé mọ̀. Ṣe jẹ́jẹ́.